Mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ The Golden Room YouTube channel wípé ẹ kú àkókò yìí. Elédùmarè ọba òkè yóò ràn wá lọ́wọ́ púpọ̀ púpọ̀. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkun. Àtìgbà bí a kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa tí ẹ ń comment, tẹ́ tún like, tẹ́ ń share, tẹ́ ń mú ìlọsíwájú bá channel yẹn. Ọlọ́run bá ò ní fi yín lẹ́ o. Bẹ́ẹ̀ ṣe máa ṣe, yóò máa jẹ́ fún yín, yóò máa là bí òòrùn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bá ò ní fi wálẹ̀. Eléyìí tí mo tún mú wá yìí, ara ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni oògùn àtúndì àsínà ni. Sẹ́rí tọ́wọ́ bá ń bẹ lára èèyàn. Bẹ́ẹ̀ ni tọ́wọ́ ń bẹ lára èèyàn kó fi 1 million sóògùn kò ní í ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tọ́wọ́ bá kò lára èèyàn tó tẹ̀ tí ìṣòògùn ó súnlẹ̀ gan, òun á mọ̀ wípé ọwọ́ kò lára òun. Rí tọ́ Ọlọ́run bá kún Ọlọ́run bá ò ní fi wálẹ̀. Èyí tí mo mú wá yìí ni àtúndì àsínà tó sì dájú dáadáa. Bẹ́ẹ̀ ni báwo la ṣe ṣe? Rí ohun àkọ́kọ́ a máa bẹ̀rẹ̀ láti orí ìkòkò yìí. Bẹ́ẹ̀ ni ẹ wo kòkò yẹn dáadáa, ẹ rí pé kòkò yẹn kò farajọ kòkò tá fi ń jó wọn. Bẹ́ẹ̀ ni ìkòkò tá fi máa ń gbé ìpèsè fún àwọn àgbà ni. Ẹ lè lọ ra tuntun, ẹ lè jẹ́ ìtẹ́jú lórí. Bẹ́ẹ̀ ni ẹ bá mi lọ wá. Ẹ bá mi wá akọ aláǹgbá ẹyọ kan torí ẹpọ́n. Ẹ bá mi là mọ́lẹ̀. Tẹ bá ti là mọ́lẹ̀, ẹ bá mi gbé ìrù ẹ̀ sí lẹ́nu. Ẹ rí pé ìrù yẹn wà lẹ́nu ẹ bá wọn. Ẹ ká bá ṣe máa ń ká ẹja panla. Tọ́ ẹ wá bá mi mú epo ọ̀bọ̀, ẹ lọ pẹ́pẹ́pẹ́. Ẹ rí epo ọ̀bọ̀ rí, ẹ sì bò lórí. Ṣé ẹ ti rí bá wọn? Kó bò lórí tán, tó pé ẹ ní rí mọ́. Ẹ ti rí. Ẹ rí pé bẹ́ẹ̀ nìkan bá rí, ẹ rí pé ẹ ní rí akọ aláǹgbá yẹn mọ́. Ẹ wá mú dídá tare kan. Ẹ fi lé lórí. Gbogbo ògùn náà nu o, 2 mẹ́ta lògùn tó bá pọ̀ jù ó dàgún ó dàgbo ibà. Ẹ rí kò dìgbà tí wọ́n bá ti ní kẹ́lẹ́ wọ́ odidi orí igun wá. Odidi kíní kan wá kẹ́ tó mọ̀ pé ẹ fẹ́ ṣáájú. Bẹ́ẹ̀ ni àtúndì àsínà ni tọ́wọ́ bá ń ba lára èèyàn. Ó ń gbanú jàǹkárí wọ ni o. Ó ń jọ̀ǹjọ̀ lójú àlá ni o. Tàbí pé promise and faith pọ̀ fún, tàbí tó bá ṣògùn ògùn kì í gé lára ẹ̀, tàbí ìdíwọ́ pọ̀ fún. Kó lọ ṣiṣẹ́ yìí. Kó ṣe gẹ́rẹ́ bí mo ṣe ṣe yìí. Kó gbé kaná bẹ́ẹ̀. Kó fi dérí kan sí kó jó. Ẹ bá ti jó tán, ẹ pò lọ́ṣẹ. Tẹ bá ti pò lọ́ṣẹ tán, ẹ fílẹ̀ sínú àkíkó sínú igbá, àkíkó sínú ike. Ìdí nǹkan tẹ́ fi jó náà, inú ẹ̀ náà ló máa wà tẹ́ fi máa lò. Kò sì gbọdọ̀ kanlẹ̀. So bí ẹ ṣe máa lò, bẹ́ẹ̀ nìkan bá ti ṣe, tó ti ṣe, bí a ṣe lò, bí a ṣe wẹ ọṣẹ òun torí ọṣẹ yẹn wíwẹ̀ ní kóòdù, ó ní àkókò, ó ní time tá a máa wẹ̀, ó láàgbò tá a máa ń wẹ̀. Kó lọ ẹ kó private chat mi. Màá ní WhatsApp mi. Ẹni tó bá fẹ́ private chat mi lórí WhatsApp kó wá private chat mi lórí 07064294474. Tá bá rẹ́ni tí ò lè ṣe fúnra ẹ̀ ládùúgbò tó wà, kó private chat mi a máa ṣe fún, àfihàn mọ́tò ń ṣe fún. Ọlọ́run á sì ràn wá lọ́wọ́. Tó bá tún ní ìṣòro míì, bá wa sọ̀rọ̀, bá Prophet Àpáta Àgbàníkun sọ̀rọ̀. Má jẹ́ kí ẹnìkan máa parọ́ fún ẹ pé òun ni Prophet Àpáta Àgbàníkun o. Tọ́ owó ẹ wọ gbónú. Ọlọ́run bá ò ní fi wálẹ̀ o. Àní ṣàṣẹ tí inú ayé. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ subscribe, kẹ́ share. Ìwọ tó bá subscribe, á jẹ́ fún ẹ Allah bí òòrùn o. Ẹ gbìyànjú kẹ́ máa subscribe. Subscribe mi ló máa jẹ́ kí àwọn iṣẹ́ mi tá a bá ń fi ilẹ̀, ẹ máa rí lórí fóònù lẹ́ẹ̀kan náà. Ẹ ṣeun. Èmi tí náà ni Wòlíì Àpáta Àgbàníkun. Ó máa jẹ́ fún ibi inú, yóò máa là bí òòrùn. Ẹ ṣeun o.